pàpà mo wà nílò àmì fàágùn rárá. Mo kí nínú ilé, mo kí lẹ́dẹ̀ yìí ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Mo wá pẹ̀lú ìròyìn kan tí mo gbọ́ àti ìgbésẹ̀ àwọn Niger Delta àti ọ̀rọ̀ tí sọ́jà kan sọ nípa sùnmọ̀mí gbígbé àti bó ṣe jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n wà behind ẹ̀. Lóòótọ́ òun náà tó náà sọ̀rọ̀ kò sàì láwọn ibi tí ń bà lẹ́rù pé lẹ́yìn ọ̀rọ̀ tó ń sọ ìgbésẹ̀ lè wá láti iléeṣẹ́ ológun. Nítorí akọ́bẹ̀jẹ ká fọ́kòkò ọbẹ̀ sọnù. A lè sọ pé kí ìlú ọmọ bá tú ká má láboyún àtọmọ kéékèèké bẹ̀ ká fi wọ́n ṣètùtù. Àwa nítorí pé wọ́n ní ká má sọ̀rọ̀ ká méwú ká mú Sudani kéwúrẹ́ ọmọ ọdọ́sù jẹ lọ́wọ́ ẹni bàbá yà sọ̀rọ̀ náà là á sọ̀rọ̀. So ká dákẹ́ mọ́lé káwọn wí nǹkan kan ká má sọ̀rọ̀ ló sún adébi tá a dé yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mind láti hear view wọn láti sọ mind wọn láti jẹ́ ká yọ́ mẹ́ẹ̀dùn ọkàn wọn àti tí ń lọ lójú ogun because ẹnìkan ò ní gbélé kọ́mọ tí ó ṣẹlẹ̀ lójú ogun ilé làwa wà. Àwọn tó wà lójú ogun náà mọ nǹkan tí wọ́n ń face àìmọye ọjọ́ nínú igbó láì délé láì rẹ́bí láì rárá. Lóòótọ́ iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n gbà fúnra wọn ni but notwithstanding ikú ń pojúgbà ẹni ó ń pòwe fún ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléeṣẹ́ ológun ló ti ṣàgbákò kú òjijì lọ́nà kan àbí kejì tèmi àtẹ̀yìn sì mọ̀ wípé ó kù díẹ̀ káàtó. Ṣe ló dàbí ká tan ni síjà ẹkùn ká mú ọrùn ṣiṣẹ́ ká kó o sí ni lápò. Bí kéèyàn ti mọ̀ pé èèyàn ní ogun tí èèyàn ní lè ṣẹ́ kéèyàn kàn déédéé tí àwọn èèyàn sójú ìjà. Ó kù díẹ̀ káàtó lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tí wọ́n jó lórí wa wọ́n mọ ọ̀nà láti jagun láti ṣẹ́gun. That is number one. Ọ̀gá àjọ DSS wíńgbà kan níta bá fẹ́ rẹ́yìn ìdúnkookò mọ́ ní ìfẹ̀míṣòfò ìjínigbé pé àwọn èèyàn tó wà lábẹ́lé ni wọ́n láti ṣiṣẹ́ yẹn. Èmi Àkàndọ̀rà Awíkonko ti sọ lọ́dún bíi mélòó kan sẹ́yìn wípé bá a bá fẹ́ kí wàhálà kínní yìí tán àwa tá a wà nílé lágbèjà ara wa. Ìjọba àpapọ̀ nìkan ò lè dá ṣe, ìjọba ìpínlẹ̀ nìkan ò lè dá ṣe. Ìjọba àpapọ̀ ń gbìyànjú agbára wọn, ìjọba ìpínlẹ̀ ń gbìyànjú agbára wọn. Ṣùgbọ́n níbo lẹ fi ti ìjọba ìbílẹ̀ sí? Níbo lẹ fi àwọn èèyàn tí ń bẹ nígbèríko sí? Kò sẹ́ni tí mọ̀lé tú bí onílé, kò sẹ́ni tí mọ̀lú tú bí onílùú. Àìmọ̀ náà gbàjọ́ lọ́gbà lọ. Ẹni ajá bá wádìí lájá bá lọ lé. Ìyẹn túmọ̀ sí pé onígbó lọ́mọ gbó, onílù lọ́mọ ìlú ẹ̀ tú. Kálukú wa lọ́mọ ìbú àtòrò ìlú wa. Àjèjì kún ò lè wọ̀lú kọ́ máa sọ bí tààlà ìlú wa dé. Bó nílé kan ọ̀bá ti mú lọ bẹ̀ kó wí fún lóru pé ibi tààlà ìlú ìdérè o, ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó parí sí lélẹ̀ igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ìlélẹ̀ yìí. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire mo mọ̀ páwa náà kì í sọ̀lẹ̀ kì í dẹ̀ sí pá gbìyànjú rárá. Ṣùgbọ́n àwọn ẹ̀yà kan ń bẹ àwọn ò gbàgọ̀jẹ̀ àwọn ò tiẹ̀ ráàyè gbádìí ẹ̀sìn. Niger Delta wọ́n ń pè wọ́n. Bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí lè ró ń sùn mọ̀ mí. Gbọ́ròyìn tí mo wá gbọ́ ni àwọn mílítàǹtì Niger Delta wọ́n mú àwọn báńdíìtì àwọn náà wá ń béèrè ránsọ́ọ̀mù. Ẹ káàbọ̀ padà o. Bẹ́ẹ̀ ṣe wọlé bá mi pín program yẹn. Ẹ má bínú network yẹn ló ṣe bákan.
ẹ bá mi pín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ìbànújẹ́ ò ní kàn yín. Mo ní ká wo ẹ̀kọ́ àwọn èèyàn kan kọ́ ṣe ni. Niger Delta, àwọn mílítàǹtì wọn, sáwa ní mílítàǹtì ńlẹ̀ káàárọ̀ oòjíire bí? Àní. Ṣùgbọ́n a ní fìjìláńtì tíjọba fọwọ́ sí, a ní àmọ̀tẹ́kùn tíjọba fọwọ́ sí. Lóòótọ́ ni wípé agbára wọn nípẹ̀kun, níbi tí wọ́n lè ṣiṣẹ́ dé ọ̀làlà, ní tí wọ́n lè fi jà ó lòdì wọn. Ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀, God bless you baba, God bless you, welcome, God bless you sir, God bless you ma. Ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà, ara àjàlẹ̀ yín wà. So like I said, àwọn Niger Delta Avengers, bí wọ́n yí dẹ̀ sí Avengers, wọ́n mú àwọn ajínigbé, wọ́n ń béèrè ransom lọ́wọ́ wọn. And like I said, Niger Delta ti dira wọn múra tán ní tiwọn. Ohun tó dé tí wọn ò fi tí ìfọwọ́sírò ẹkùn nìkan lèmi ò tí mọ̀. Ta ló fọwọ́ sí ti Niger Delta yìí? Because ẹnìkan ló kó wọn jọ yìí. Ẹnìkan ló kó wọn jọ tí ń pè wọ́n ní sọ́jà òun, sọ́jà òun, sọ́jà òun. Kí ni ìjọba ń dúró dè? Kí là ń dúró dè lórí ìró ẹkùn? Ìrísí àwọn ti Niger Delta yìí, bandit gan ò gbọdọ̀ gbúrò wọn kó dúró sí tòsí. Àyà níní tó ògùn lọ́tọ̀. Bandit kan kò tó bẹ́ẹ̀ láti pokùnbi tí wọ́n gbà ó ti rójú ẹkùn sí. We need something of that nature in the southwest, in Yoruba land. Niger Delta nìkan nìyẹn o. Ilẹ̀ Yíbò ó dèwọ̀ fáwọn kidnappers. So ìròyìn ń bá mi lójijì, ó dẹ̀ jẹ́ ìròyìn tó pa mí lẹ́rìn-ín, wípé èsúró pàdídà, èsúró pajúdà òun lájá. Àwọn tí ń jìyàn gbé wá dẹni tí wọ́n jí gbé. Wọ́n ń béèrè ransom lọ́wọ́ àwọn ẹbí Fúlàní, gba fóònù lọ́wọ́ wọn. Wọ́n ń béèrè ransom 50 million naira ẹnìkọ̀ọ̀kan wọn. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà 300 million naira. Ṣé ti rí Fúlàní tó san ransom rí? Níbo ni wọ́n ti rí san? Bó ni wọ́n ṣe jàjàbọ́? Ṣé wọ́n lè bọ́nú ẹ̀? Ṣé wọ́n yè bọ́nú ẹ̀? Àwọn Niger Delta àwọn ò gbàgbọ́ ti wọn. Àwọn ò ráàyè gbádìí ẹ̀sìn. Ìran Yorùbá ńlá wàá mú bandit nínú igbó, tá a tó máa rìkọ́ọ̀dù wọn, a tó máa ṣe fídíò. Nta fẹ́ gbà ń bẹ̀ kò yé wa, kò yé nìkankan. Aláìkè kàrámọ̀ gan. Ìran Yorùbá fẹ́ràn sí àrí mi. Ní o lè mọ̀ páwa la wà ń bẹ̀. Àwọn ọdẹ ń lọ inú igbó, wọ́n pọ̀ o tajátajá o, wọ́n tún rìkọ́ọ̀dù ara wọn. Wọ́n ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń lọ, wọ́n tún rìkọ́ọ̀dù gbogbo ẹ̀. Wọ́n dáná kalẹ̀, wọ́n ń fẹnu ìbọn sí i. Bọ́lọ̀ ń ṣe dá wa Yorùbá nù. Bọ́lọ̀ ń ṣe dá wa ń tiwa nù. Gbogbo nǹkan láfi ṣe àrí mi kún. So pápápẹ́ jẹ́ kí n yọ̀ǹda yín láàrin ìṣẹ́jú kan kẹ́ bá mi share program yìí. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o. N ò tó yín rán níṣẹ́ o. Torí pé òye yé mi pé kò sẹ́ni tó jẹ́gbẹ́ mi láàrin yín o. Ẹ̀yin mẹ́ta péré náà lẹ wà ń bẹ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àtẹ̀yin ẹ̀gbọ́n mi. So ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share program yẹn láàrin ìṣẹ́jú kan péré. Ẹ dákun, mò ń bẹ̀ yín ni, mò ń bẹ̀bẹ̀ ni. Ẹ bá mi pín. Sáwa ní jagunjagun lẹ̀ yìí,
àdèwà aláwọn èèyàn gidi o aláwọn èèyàn tó kúnjú òṣùwọ̀n dáadáa o Yorùbá yìí dẹ̀ ṣẹran rírọ̀ o Ọlọ́run bá mi gbọ́ Yorùbá ò kì í sọ̀lẹ̀ o Yorùbá ò kì í sọ̀lẹ̀ o ọmọ tó kú lọ́fà yẹ ìfadíkàlẹ̀ ẹ̀pọ̀n ni o n tó dé ló ní àwárí ni o àìlákàkún wa nìkan náà ni ìṣòro tá a ní o àká nǹkan kún ni o. So like I said sọ́jà kan jáde ó ní àwọn èèyàn kan ló wà lẹ́yìn ìjínigbé ń ṣẹlẹ̀ yìí battlefield ló wà o ó ní tí ó bá ṣẹlẹ̀ sóhun kó ṣẹlẹ̀ sóhun òun ní láti tú àṣírí banditry ní Nàìjíríà so and that is number one. Secondly ní tàwọn Niger Delta tó kó àwọn táwọn náà jí àwọn ajínigbé kó eléyìí ti ẹ̀dá wọn bá àwọn tán kó òun àwọn eléyìí ti kó nílẹ̀ òye sì yé mi dáadáa wípé kò sí ajínigbé tí ó tún lórí kọ̀ọ̀nà Niger Delta mọ́ ńgbà tẹ́lẹ̀ yóò bá fi rùn tán lẹ̀. So kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ò ní pé bó tiẹ̀ jẹ́ dẹ́rù jù lásán kí ló dé tí táwa náà ò ṣerú ẹ̀ ní South West tàbí nílẹ̀ Yorùbá. Mo ń gbọ́ tẹ́nìkan béèrè ń bẹ̀ ń pé kí ni ń jẹ́ dẹ́rù jù. Yorùbá máa pòwe kan ń pé oyè eégún gbogbo kó lé ni èwo ni ti pákọ̀kọ̀ lóko àgbàdo. Eégún wo là ń pè ń pákọ̀kọ̀? Pákọ̀kọ̀ ni eégún tó jẹ́ pé ẹ̀kọ ni máa ń jẹ. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn máa ń ṣe láàánú o. So ká tún wá gbọ́ pé ńgbà táwọn tí ó sùkọ́ tí wọ́n lọ ra àgbàdo lóko pákọ̀kọ̀ ní tó wá ń dẹ́rù bà wọ́n àgbàdo tó jẹ́ pé tán báyìí sògì tán ṣẹ̀kọ́ tán òun náà jẹ́ ń bẹ̀. So kí là ń pè ní dẹ́rù jù? Ò ní pé láyé ìgbà kan títí dìsín náà ni o bẹ́ẹ̀ bá ti ń gbin àgbàdo àwọn àparò máa wú jẹ kó tó dọ̀la. So a wà mú aṣọ tá a lò mọ́ God bless you ẹni tọ́ra síkà yẹn fún mi omi ìníwá yín tí o a wà mú aṣọ tá a lò mọ́ a wà kígi kan bọ̀ báyìí yóò sapá báyìí a wà gbé kọ́ igi kan lọ́rùn yóò wá dàbí ẹni pé èèyàn ló wà nínú oko a ṣe bẹ́ẹ̀ sínú oko rẹpẹtẹ ìyẹn là ń pè ní dẹ́rù síjù dá ẹ̀rù sínú ijù. So bó jẹ́ pé dẹ́rù jù làwa náà fi gbogbo kàrámọ̀ wa ṣe ẹ má bínú kó jẹ́ pé dẹ́rù jù làwa náà fi gbogbo kàrámọ̀ wa ṣe. Ẹ rántí nígbà tó lóye Sunday Adéyẹmọ tó lọ sí Ìgàngàn lọ́dún náà lọ́hùn ilẹ̀ rọ́ mọ́ Fúlàní ferege Sẹ́ríkì Fúlàní confess fún rẹ̀ pé tí èmi bá gbọ́ orúkọ Sunday Igboho èmi ò sì mọ tọ̀ sára Sunday Igboho nìkan náà lèmi bẹ̀rù. So ohun tí wọ́n ń pè ní ẹ̀rù nù iṣẹ́ tẹ̀rù ń ṣe nìyẹn. Sàwọn Niger Delta Avengers yìí àbáwọn Niger Delta militant yìí wọ́n lè láàyè ọ̀tọ̀. So now pápápẹ́ jẹ́ ká tètè mu níbi tá a ti fẹ́ mu kí n má gba àkókò yín àákò tó yẹ kẹ́ ẹ sùn lélẹ́yìí information tó wà vital náà ni mo mú wá. So ẹ̀já kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu sọ́jà yẹn kí n release tiẹ̀ kí n release òun kó máa lọ. Good day, my people. Good day, Nigerians.
I know there is an order for us not to air our views on social media. But please, my heart is boiling. Please, sir, permit me to use this medium to air my observation and contribution, sir, concerning insecurity. Àwọn sọ́jà ló wà lọ́rùn ẹnu igbó lọ́wọ́ àbọ̀yá Sambisa lọ́wọ́, who knows? Ẹni ẹlẹ́ni ọlọ́lọ́mọ ìjọ tó ti wà ń bẹ̀ o. This issue of insecurity are caused by some men as cabal. Those cabals are the ones causing this insecurity. Those cabals must be taken out. They must be taken out. They are using insecurity as an element of distraction to Nigerians. They are using insecurity as an element of the more you look, the less you see. Any state they discover new mineral resources, they will cause insecurity in that state to scare the villagers away, to scare the farmers away, in order to be doing their illegal business inside the bushes. You will not see them there. You can hardly hear their name or see their name in front pages of newspaper. Yet they are so influential, so powerful, so connected, both internationally and locally, that even when the state governors wants to fight with their security vote money, if the state government want to fight back, these people can secretly, because you cannot see them, they can secretly set the state governor up and use his own house of assembly against him. So please, the only way to fight this insecurity is to take out the cabals. And the only person that can take out the cabals and fight them toe to toe is the president, the commander-in-chief. He has the influence, he has the power, he has the connections. He is the most powerful president in Africa. So he is the only one to fight these cabals and put an end to this mess. Because these people, once they discover something in the bush, once they discover something in any state, they will cause insecurity. They will cause insecurity in that state. Now, bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ tí sọ́jà yìí sọ dáadáa, ó ní insecurity báwọn kàbá ló fà á, and president nìkan ló lè bá wọn jà. Bẹ́ẹ̀ bá gbàgbé, president kan ti fààyè gbà wọ́n, ó fún wọn ní liver, ó accommodate wọn, wọ́n jọ ṣe. President míì ló wà lórí àlééfà nísìnyí. Bí ó bá ṣe wù wá, ká ló gbé ìjà yí pàdé wọn. Àwọn alágbára tó wà nídìí ìgbésùnmọ̀mí, ìdí ìjínigbé, because àwọn èèyàn kan ló ń bẹ ń díẹ̀, ó yé mi àtẹ̀yìn. Lóòótọ́, àwọn kọ̀ọ̀kan náà ń ṣe nítorí ọ̀nà àtijẹ. Tá a máa wá fi kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan náà wípé the same thing ni gbogbo wọn. No. Àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n láwọn bàbá àsàlẹ̀ tó rán wọn ṣẹ́. Now, mo nígbàgbọ́ pé ti bá fídíò Fúlàní yìí pàdé. Fúlàní ni o. Àwọn ajínigbé ti jí òun náà gbé. Wọ́n sì gba ransom lọ́wọ́ wọn. Ẹja gbọ́rọ̀ ẹ̀ ká establish ẹ̀ kó wà on record. Bí irú Chinese ni irú. Ṣé bí Fúlàní ni wọ àbí? Fúlàní ni mí dáàdi. Kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn? Àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹun. Kò é dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa. Àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa ti wà. O láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí. Ṣé àwọn Fúlàní ara yín náà ni? Àwọn Fúlàní ni ìbọn wọn kì í ṣe Fúlàní ti Nàìjíríà. Fúlàní Chad ni gbogbo àwọn tó wá, àwọn mẹ́fà ni tí wọ́n mú wá. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò sí Fúlàní ti Nàìjíríà ń bí báyìí. Bọ̀ wọ́n ní ẹni tó ń fún wa ní information. Àmọ́ ẹni tó ń fún wa ní information yẹn Hausa ni. Hausa ni. Torí gbogbo bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe wọ́n ń communicate pẹ̀lú ẹ̀. Wọ́n máa pè sí Hausa ni ẹni tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn yẹn. Gbogbo wọn kò sẹ́ni tó jẹ́ Fúlàní tiwa ń bí. Ẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti sọ wípé àwọn Fúlàní tí wọ́n ń terrorize wa ń bí pé wọ́n ń ṣe Fúlàní tiwa. Àwa náà ti sọ wípé àwọn Fúlàní Chad wà ń bẹ̀, tí Niger wà ń bẹ̀, tí Mali wà ń bẹ̀, bọ́n ṣe kó wọn wá nìyẹn. Wọ́n dé bí wọ́n rí ìdúnlẹ̀ jẹ́ náà ò fẹ́ lọ mọ́. Àwọn tó kó wọn wá ò tọ́jú wọn dáadáa ni wọn ò fẹ́ lọ mọ́. A story man yìí wà very very interesting. Ntójú tiẹ̀ náà rí lọ́wọ́ àwọn Fúlàní. Nígbà tí wọ́n ṣe tí wọ́n gbà wá tí wọ́n gbé Chinese
nígbà táwọn Chinese sanwó táwa náà sanwó tí wọ́n kó ń bẹ̀ wọ́n bá gba ọ̀nà Abẹ́òkúta báyìí lọ wọ́n tún gbà wọn kà ń bẹ̀ wọ́n gbowó náà ṣe jáde nìyẹn láti gbà yẹn Ọlọ́run fi jẹ́ ká gbúrò wọn mọ́. that is àwọn yẹn fi ṣe business ni wọ́n jẹ́ àwọn Chinese gbé wọ́n jẹ́ àwọn eléyìí náà gbé wọ́n gbowó lọ́wọ́ àwọn Chinese wọ́n gbowó lọ́wọ́ àwọn eléyìí wọ́n dẹ̀ yọ̀ǹda tiwọn wọ́n ti rówó tán fẹ́ rí wọ́n bá tiwọn lọ. àwọn kan lálájẹpa tó yẹ pé báwọn ò bá tí ì jẹ́ pa tàbí tọ́wọ́ ò bá tí ì tẹ̀ wọ́n wọn ò ní sinmi jẹ́ ń ja díẹ̀ sí lọ́wọ́ fi bolè. ìkan tí mo kí n lọ the last one lọ́wọ́ fi bá wọn tí n bá ti lọ ilé yìí gbogbo tí n bá ti rí mbẹ̀ náà ní fi establish ara mi ní jalè mọ́ lọ́wọ́ fi tẹ̀ wọ́n. so gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ń pariwo Fúlàní 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 wọ́n kàn ń borúkọ Fúlàní jẹ́ ni ọ̀pọ̀ Fúlàní tí a jẹ́ Fúlàní Nàìjíríà wàláhì tàláyà àfẹ́ wàhálà tí wọ́n bá lẹ́ran àjẹkù àti màpé Fúlàní lóye tí wọ́n lè dẹ̀ran sínú oko àmọ́ pé àgbébọn à ń jíyàn gbé à ń kidnap èèyàn ìyẹn ìṣeṣẹ́ wa o àmọ́ ọ̀la pé Fúlàní kedere àti kóríṣiríṣi àwa Fúlàní tá a wà Nàìjíríà wàláì bẹ́ẹ̀ mi ṣe kéré tó yìí mo sì mà bí ìran márùn Fúlàní ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà márùn. àwọn tó gbé wá ń sìn Fúlàní ni wọ́n ń sọ bọ̀ tí ọba jẹ́rú àwa tá a jáde pẹ̀lú Fúlàní dáadáa àlè gbọ́ nǹkan tí wọ́n ti torí Fúlàní yẹn ó yàtọ̀ sí tiwa bá a ṣe jọ wà pẹ̀lú wọn bẹ̀ yẹn wọ́n ń pe àwọn ará wọn lé táwọn yẹn tún ṣàdúrà fún wọn orí WhatsApp wọn máa pera wọn táwọn yẹn tún máa ṣàdúrà fún wọn táwọn kan tún máa béèrè property wọn lé lọ́wọ́ àwọn yẹn tá à ń gbọ́ wàláì wọ́n sọ fáwọn yẹn pé àwọn ẹran táwọn gbé lọ sọ́jà pé àwọn ò tí ì tà wọ́n pé táwọn bá ti tà wọ́n pé àwọn ń bọ̀ àwa lẹran tí wọ́n ń sọ. wọ́n sọ fáwọn fámìlì wọn pé ẹran táwọn kó lọ sọ́jà àwọn ò tí ì tà wọ́n báwọn bá ti tà wọ́n àwọn ò padà wálé ìyẹn túmọ̀ sí pé àwọn táwọn kidnap táwọn jí kó àwọn ẹbí wọn ò tí ì sanwó tán bá sanwó àwọn ò wálé àwọn ò rówó wálé can you imagine that. ẹ̀yin tí wọ́n mú. àwa tí wọ́n mú àwa lẹran tí wọ́n ń sọ. wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì ra àwọn ẹran tí wọ́n kó wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì gbowó. nígbà tí wọ́n táwọn ẹ̀gbọ́n wa wá kówó wá wọ́n yọ 2000 fún mi nínú owó yẹn nínú owó òdòdó mi wọ́n yọ 2000 fún mi ọmọ kan náà wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà ẹ̀gbọ́n kan náà tún wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà wọ́n fún wọn ní bóyá a máa lọ ṣe oògùn sínú àbẹ́ ká lọ sátírà. ṣé ń gbọ́ àwọn ajínigbé ọ̀hún Fúlàní ọ̀hún ńgbà tí wọ́n gba ransom cash wọ́n wá wò wípé ó ṣeéṣe kí wọ́n ti ṣaàgùn sínú owó yìí o àwọn náà nígbàgbọ́ nínú oògùn tàbí kí wọ́n ti sátírà sí ọgbọ́n wo làwọn ọ̀dà ọ̀yá ìwọ gba 2000 ní owó tán mú wá ìwọ náà gba 2000 naira ní owó tán mú wá ìwọ náà gba 2000 naira ní owó tán mú wá táwọn ẹbí yín bá ti ṣaàgùn síbẹ̀ oògùn ọjọ́ mú wá ni báwọn ẹbí yín bá ti ṣaàgùn síbẹ̀ mo bá ti sátírà bẹ̀ yọjọ́ mú wá ni ok oúnjẹ tí wọ́n gbé wá ọ̀yá rò papọ̀ mọ́ra wọn ọ̀yá bùjẹ́ ń bẹ̀ lẹ́yìn ìgbà tó ń bùjẹ́ ń bẹ̀ ni wọ́n tó gbà yòókù tán tó jẹ́ làwọn náà tó láǹfààní àti jẹ́ pé bọ́ wọ́n kọ́kọ́ dúró bí ìṣẹ́jú 5 kí wọ́n wo ohun tí ó ṣẹlẹ̀ sí bí nǹkan bá ṣẹlẹ̀ sí wọ́n rí bí mọ̀ páwọn ò ní jẹ́ mọ́ wọ́n farabalẹ̀ dáadáa. inú ẹ pé àwa àti wọn kúkú jọ ná owó yẹn náà ni ara mílíkì ara malt ara sìgá. máa gbọ́ o wọ́n ra milk wọ́n ra malt wọ́n ra sìgá lára nǹkan tí wọ́n gbà gẹ́gẹ́ bí ransom náà nìyẹn o. oríṣiríṣi nǹkan ni wọ́n á ní ká ara wa ń jẹ̀yẹ̀ kí wọ́n tó jù wálé kí wọ́n tó máa lọ. pé kẹ́hìn náà nánú ẹ̀ tó wáyé pé wọ́n ṣe pèsè owó. oúnjẹ tí wọ́n dé gbé wá oúnjẹ tí wọ́n gbé wá wọ́n á ní kí n kọ́kọ́ rò ó pọ̀ báyìí mo rò ó pọ̀ mo jẹ díẹ̀ after àgbà bí ìṣẹ́jú 5 tí wọ́n á rí i pé nǹkan kò ṣe mí ni gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ sí í jẹun. so kìíní yẹn báyìí kìíní yẹn tí wọ́n fẹ́ tú wa. ẹ tó gbóúnjẹ wa so ó sọ ẹ̀yìn gan náà. wàláhì oṣù wa tá a bá ti ní orúkọ míì tá a máa jẹ́ láti lè change sí Fúlàní àbá ti change wàláhì àbá ti change ní ti báyìí wá kà máa lọ ń gbọ́ ní ìgbà míì nínú ìgboro. now ọ̀rọ̀ Fúlàní ó ti sọ àwọn tó jẹ́ Fúlàní gangan now n tó gbé mi wá gangan òun náà ni ti ọ̀rọ̀ eléyìí tí mo gbọ́ wípé àwọn Niger Delta militant wọ́n kidnap àwọn kidnappers wọ́n kidnap àwọn ajínigbé ẹ̀já gbọ́. Obobs, it does threat to 6 bandits. They go for one of the Bayelsa communities. As usual,
May they go do that kidnapping racket they know them for. You know? Unfortunately for them, the militants, they can't jam militants for the community. You know, why did they try to carry out the operation? The militants can't confront them. They can't overpower them. After months, they can't overpower them. The militants now can't carry the bandits. They don't kidnap the bandits now. About 6 of them. As we speak now, the bandits deal with militants. So the militants now don't kidnap bandits. As I hold them, they beat them seriously, beat shake come out for their body to teach them good lessons. Then they come collect their phones for their hand. They come call their family members. They come place 50 million for each of their head. The 6 of them, 50 million, that's about 300 million for the 6 of them. Now they call the family, say, that the ransom when they give them be that 50 million per person, now they come pay. So as we talk now, so militants, Niger Delta militants, they wait for the family to come pay ransom. ṣé Fúlàní ní family tí ó san ransom 50 million naira san lè san 1 million naira gan. But I say reverse is the case. Now the only thing we go feel dey happen for Nigeria be this: military not go fit help us, police not go fit help us. Every man must prepare themselves. Anywhere where we dey, every community, every region, everybody prepare yourself because there's war in the ground. Bushmeat don't catch the hunter right now. So the hunter now, they look for 50 million wey go take rescue himself, come out for militant hand. ṣé kò wá interesting, ṣé kò dùn. That be wetin dey ground now, so but at the end so. Now ẹgbọ́n nǹkan tí màá nìyí sọ ó ní military ò lè help wa, wọn ò dẹ̀ lè rescue wa, àwọn ọlọ́pàá ò lè rescue wa, they can only try, they will only try. Àwọn military máa gbìyànjú, àwọn ọlọ́pàá ó gbìyànjú, wọ́n padà ní kì í ṣe pé wọ́n máa sùn sínú igbó bọ́n bá lọ tán. Ṣé pé Yorùbá ní bàbá dá sọ fọ́ọ̀lẹ̀ ṣe là á páláró, bàbá la ọ̀lẹ níjà ṣe là á sìn délé. Àwọn military ò lè sìn wá délé, wọ́n lè la ọ̀lẹ wa níjà lásán ni. Wọ́n lè dá sọ fọ́ọ̀lẹ̀ wa, wọn ò láró tí wọ́n fi pa. Torí tán bá kó girigiri bólẹ̀ ní ìsìn ókè o, àwọn ti lọ o, wọ́n ti release àwọn tán gbé o, sáwọn èèyàn yìí ò tún ní kọlù lú mi, ṣé wọn ò tún ní jìyàn mi gbé, níbo lámọ̀ tí wọ́n ò tún padà kọlù. Alright. Àwọn jagunjagun Niger Delta, àwọn leléyìí o, wọ́n pọ̀ níye, wọ́n ní yúnífọ́ọ̀mù. My own concern ni pé ta ló fọwọ́ sí wọn. Kí ló dé tí wọn ò fọwọ́ sí ìró ẹkùn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho? Káwá fún lófin, káwá fún lànà. Bẹ́ẹ̀ sì lè ṣeré, bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ ṣeré, ntẹ́ lè ṣe lélẹ̀, ntẹ́ lè ṣe lélẹ̀, ntẹ́ lè lò lélẹ̀, ntẹ́ lè lò lélẹ̀. Káwá wò bóyá jínigbé ò ní dínkù nílẹ̀ wa. Tá bá wá rí gọ́ọ̀mẹ̀ntì tí ò fọwọ́ sí, ó túmọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì yẹn gangan náà wà nínú àwọn tó ń rẹ́ ìlú jẹ. Ó túmọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì yẹn wà nínú àwọn tí inú ẹ̀ dùn sí ìjínigbé tí ń ṣẹlẹ̀ káàkiri. Like I said, bó bá jẹ́ dẹ́rù jù la fẹ́ fira wa ṣe. Ẹjá ṣe. Àwọn àparò ajínigbé táwọn náà bá ti rí dẹ́rù jù lọ́ọ̀kan, wọ́n rò pé èèyàn ló dúró dè wọ́n, àwọn náà fẹsẹ̀ fẹ́. Òrejò ń sá lọ́rọ̀ àwọn kìnìún yìí. Ok, ẹ̀jẹ̀ pápápá, ẹjá sọ̀rọ̀ tàwọn Niger Delta militant. Those kidnappers, those bandits. Ọgbọ́n tó wí, those kidnappers, those bandits. Inside forest. Community, village, rural area. Inside community, village, rural area. Bush, swamp area, water. Bush, swamp area, water area. We are ready to fish them. We are all ready to fish them out. We will fish our own out. Àwọn ilé ni wọ́n fìdájọ́ sọ́wọ́ ara wọn, wọn ò dóde ọlọ́pàá, wọn ò dóde sọ́jà. Wọ́n mọ̀ pé tí sọ́jà lè ṣe fáwọn wà limited. Àwọn sọ́jà wà nígbò Sambisa, ṣé wọ́n ó kú òun bẹ̀ wá sí ìlú kọ̀ọ̀kan ni? Àbá tó ń yàn míì sáwọn ìlú kọ̀ọ̀kan. So in Rivers State, you know, for Nigeria,
kidnapping, robbery, stealing, traffic of child. To the sell the kids, to the chief take what you no belong to you. That Amusu of cherubim is me. The Bibi of Seraphim. I am the one, General Asabuja. So if you want them in Amusu. ọgbọ́n orúkọ ẹ̀ General Asabuja. General Asabuja. Ó yẹ káwa náà ní General Sunday Igboho. General Sunday Igboho. See my soldiers. Look your face. Send day. If you want them in the See my soldier, tẹ́ bá rójú gbogbo àwọn guys yẹn, wọ́n wà prepared, well prepared. Bí ìsìn bá ta free wọ́n ajínigbé ò lè lọ Niger Delta, they no burn them. Ọ̀dọ̀ wa náà ni wọ́n darí sí. Nígbà tí wọ́n bá rí Niger Delta wọ̀, tí wọ́n ò rí South East wọ̀, wọ́n ó wọ̀ South West. South West ló tútù. Kò sí wàhálà Ọlọ́run ràn wá lọ́wọ́. You want them for shrine way, we dey. You want them for God way, God inside church we dey. You want them for God, we dey inside the group. We need peace in Rivers State. We need peace in Yoruba land. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Now, ilé ìtọ́sàgbèmí wa ń bẹ̀ náà ni pé ọwọ́ bá bandit o. Ọwọ́ àwọn èèyàn bá ajínigbé. Wọ́n ń béèrè ransom lórí tiwọn náà. How do you feel about it? We should be happy. Pé at least irú ẹ̀ṣẹ̀ lẹ̀ ń bì kan. Water don pass Gari for ajínigbé in Niger Delta. Wọn ò ní bí àwọn dáa kan tó ń dorí kọbẹ mọ́. So kí ni tí mò ń gbìyànjú àti sọ? Kí ni tí mo fẹ́ mú jáde ńbẹ̀? Ó ní wípé ó dìgbà táwa Yorùbá náà bá dúró gbaingbain, tá a shake, tá a bẹ̀rù, tá a nígbàgbọ́ nínú ara wa, tá a dẹ̀ sí tán láti gbé kútà. Ìgbà yẹn náà ni ìjínigbé yóò tó ròkun gbàgbé nílẹ̀ wa o. Àwọn ọmọ tán jí gbé sínú igbó tán kó sínú igbó yìí, a nígbàgbọ́ pé wọ́n sọ̀kalẹ̀ wọ́n jáde láyọ̀ àtàlàáfíà. Mọ́ bá jáde láyọ̀ àtàlàáfíà, ká mọ̀ kọ́ tí ọ̀gbọ́n, ká mọ̀ ṣe bí ẹni pé ṣòro wa ti tán, ká mọ̀ ṣe bí ẹni pé bẹ́ẹ̀ náà ló pin sí, ká gbé ìgbésẹ̀ akin láti wọnú igbó wa fúnra lára wa. Ká wo ohun tí tó ń bẹ ń bẹ, kó yé dún mọ̀wúrú mọ́ wa mọ́, ká flush wọn out, ká gbọ̀n wọn yẹ́bẹ́yẹ́bẹ́, ká gbọ̀n nú igbó wa yẹ́bẹ́yẹ́bẹ́. Ńgbà náà la tó lè ṣàsùnára o. Ọlọ́run ràn wá ṣe o. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, kò sí nǹkan tá ń gbà àsìkò ara wa fún. Information tí mo gbọ́, tí mo rí, náà ni mo ní kí n mú wá fún yín. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Ẹ like kẹ́ follow page mi lórí Facebook. Awíkonko television. Awíkonko television. Ó dàbí nípa àwọn èèyàn fẹ́ pè mí sórí ètò yìí o. Okay o. Hello. Àgbé nípa àwọn èèyàn fẹ́ pè. Èmi sì rè wọn fẹ́ gba ìpè. N fẹ́ gba ìpè kankan. Mo fẹ́ máa lọ ni. Mo fẹ́ káwọn èèyàn mi ó tètè lọ sùn. Ṣùgbọ́n dàbí ni pé mo láwọn èèyàn tó ní nǹkan kan tàbí méjì láti sọ. Tẹ́ bá rí mi pè padà ẹ pè mí máa pick ẹ o. +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362 +234 915 147 9599 pàápàá. Kọ́mọ̀ jẹ́ gbà tí ń bá lọ ní ọ̀rọ̀ àrẹsẹ̀ máa wọlé. Ẹ jẹ́ kí n pẹ́ ní ìpadà. Bóyá àwọn ọ̀dẹ̀ mọ̀ pé mo wà lórí program. Hello sir. Ṣé ń gbọ́ mi lórí ètò yín? Ìyá orí ètò náà mo wà o. Mo kọ́kọ́ rò pé ẹ mọ̀ pé orí ètò mo wà ní o. Yes, ẹ ṣeun gan. Ṣé rí pírọ́blẹ́mù ta ní Ṣèyí Mákindé pẹ̀lú ẹ̀? Okay. Ó dẹ̀ dàbí ẹni pé tí federal government ò bá declare state of emergency ní state yẹn, a lè rí ọ̀nà àbálọ. Ẹ wo irọ́ bàǹtìbàǹtì tí wọ́n pa wípé àwọn ajínigbé yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa ṣàríà tó tún fẹ́ dá wàhálà lẹ̀ láàrin àwa àti àwọn Christian àti Muslim. Ṣé bóbìnrin yẹn ti jáde pé irọ́ ni wọ́n pa? Wọ́n fẹ́ fi kó bá wọn ni. Ta ló ń parú irọ́ yẹn bí ó bá jẹ́ pọ́n sọ di politics? Tí Ṣèyí Mákindé tó bá ti sùn kó rọra lọ tiẹ̀ kó declare state of emergency lórí ibẹ̀ yẹn
àwọn ṣáà declare state of emergency ní Rivers State. bẹ́ẹ̀ni. kí ló dé tí wọ́n yí federal government ò lè declare state of emergency níbẹ̀ ó tó nǹkan tó lè declare state of emergency sí. kí ló ń bá federal government jà sí torí pé ó fẹ́ jẹ president pẹ̀lú ó fẹ́ gbégbá president pẹ̀lú Bọ́lá Tinubu against Bọ́lá Tinubu ó dẹ̀ fẹ́ da gọ́ọ̀mẹ̀ntì rú ó tiẹ̀ ronú àwọn tó wà nínú ìgbèkùn kí ni nǹkan tó ń ṣe kó wá solution sí o. all right sir. God bless you sir. ẹ ṣe pọ̀ sir. Mr. Austin ṣe máa rí mi pè padà. pápápá all right. hello sir. Báwí kónkó. Yes sir. Àkàlẹ̀ ẹ̀kú ètò. Yes sir. Ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn sí yẹn wọ́n ní wọ́n declare state of emergency ní Ọ̀yọ́ state. Rivers yẹn. Okay yeah. But wọ́n declare state of emergency ní Anambra àti Imo tí tọ́wọ̀n yẹn náà ní Malaysia tí wọ́n tọ́wọ̀n náà ń sọ́pọ́tì. Tí Nnamdi Kanu bá sọ̀rọ̀ síta nǹkan tí Nnamdi Kanu bá ní kàn ṣe náà máa ṣe. bẹ́ẹ̀ ni o. mi ò rò pé wọ́n yẹn lọ gbàṣẹ lọ́wọ́ anybody. èyí tó ń ṣe tiwa like bí ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn sì ń ṣe sọ ṣe rí politics ṣe rí àwa Yorùbá bóyá Ọlọ́run tó dá wa Ọlọ́run ló mọ irú Ọlọ́run tó dá wa tó fi irú ìwà òpònú yìí sí wa lórí.